plenty wàhálà lọ́tún lọ́sì fún bọ̀bọ̀ tó risky. Ṣẹ́yìn èèyàn náà ti gbọ́ soundtrack tuntun tí Portable Baby tún ṣe fún Bobrisky lórí gbogbo wàhálà tó fi ẹnu kóra ẹ̀ sí recently pẹ̀lú voice note tí Very Dark Man release sórí ayélujára níbi tá a ti gbọ́ tí Bobrisky ti ń allege wípé òun fún àwọn EFCC ní 50 million naira láti drop ìkànnú àwọn ẹ̀sùn tó fi kàn ìyẹn money laundering tó dẹ̀ tó fún ní special treatment VIP treatment ní prison pé òun ò tiẹ̀ sùn kirikiri prison tí gbogbo wa lérò pé òun sùn gan pé one apartment outside the prison ni wọ́n fi òun sí for that 6 months. Ó lágbára tẹ̀ bá dẹ̀ gbàgbé wípé látìgbà tí voice note yẹn ti leak sórí ayélujára ó ní a lot tí ń ṣẹlẹ̀. In fact federal government gan wọ́n take case yìí wọ́n take it with levity and as a matter of fact wọ́n ti suspend àwọn ọ̀gá tó wà in charge of prison ní Nàìjíríà. Ó lágbára case yìí serious and even EFCC gan wọ́n ti launch investigation into this matter tí wọ́n dẹ̀ ti invite Bobrisky àti Very Dark Man although àwọn méjèèjì wọ́n sọ wípé àwọn ò ní lọ. Anyway, Portable chat bá Bobrisky dá sí ọ̀rọ̀ yìí o and as a matter of fact ó tún jíṣẹ́ mi fún gan pé kí Bobrisky ó tètè lọ ronú pìwàdà pé Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ o àfi kí ẹlẹ́ṣẹ̀ ò ronú pìwàdà pé ọ̀nsí Bobrisky bá ti ronú pìwàdà tó dẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run pé ó máa rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yìí gbogbo wàhálà tó ń rí left and right ní period gbogbo ẹ̀ ló máa lọ. Àmọ́ ẹjọ́ ẹ̀yin tèmi ṣé Portable Baby ṣé òun náà ti di wòlíì ni torí aṣọ funfun gan-an ló tún wọ̀ nínú fídíò tó fi ń jíṣẹ́ fún bọ̀bọ̀ tó risky. Anyway, you are welcome to Crossblog TV. Remember to subscribe, like, share and follow us. Ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán ìka tó gbọ́ soundtrack tuntun tí Portable Ọmọlálọ́mí tó tún ṣe fún bọ̀bọ̀ tó risky. Kẹ́dẹ̀ máa fòpinion yín nípa ìsìn comment. Hello, Bobrisky, life is risky. Ọlọ́run ò máa fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o. Bobrisky o. Ọlọ́run ò máa fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o. Ẹni kò ronú pìwàdà o. Ọlọ́run kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o. Ègbé ni fẹ́nikẹ́ni ìyẹn lẹ́ṣẹ̀ o tí ò ronú pìwàdà o. Ègbé ni fẹ́lẹ́ṣẹ̀ o tí ò ronú pìwàdà o. Ó understand? Má lọ pokùnso tó bá tún kú inú náà ló máa wọ̀ nìkan ló ń dá ìjì ẹ̀ Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o. Ó understand? Mo ní kí n gbé yín débẹ̀ ni o ẹ bá sọ fún Bobrisky pé kó nìkan ló ń dá ìjì. Ó understand? Kó ronú pìwàdà kó ló ń kọ̀ dá ìjì dáàsọ gbogbo nǹkan tó ń fèsì yẹn tó bá ronú pìwàdà ó máa jèrè ayé bọ̀ tó bá ronú pìwàdà ẹ sọ pé àparò kò ronú pìwàdà ló ṣe parò Ọlọ́run kò máa fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o. Bobrisky o ronú pìwàdà o Ọlọ́run ò máa fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o. Gàngán. Ó ga o ẹ̀yin tèmi wọ́n ní ẹnu lẹ́bọ ọ̀nà ṣe ní kéèyàn máa ṣọ́ ọ̀rọ̀ sọ lẹ́nu ẹnu Bobrisky ó ti padà kó bàbá yìí o bẹ́ẹ̀ ni ẹnu ẹ̀ ti kó sí yọ́yọ́ ẹnu ẹ̀ ti kó sí jàngbọ̀n because tí ìbá kí n ṣe ẹnu wípé ẹnu Bobrisky ò kì í dúró òun ló mú lọ jábọ́ níbi tí kò yẹ kó ti jábọ́ tó wá di nǹkan tó di wàhálà left and right báyìí òun fúnra ẹ̀ gan dẹ̀ ní kò ní ìfọkànbalẹ̀ látìgbà tí saga yìí tó ti break out. As a matter of fact Bobrisky there was a time gan tó tún post one cryptic message wípé òun fẹ́ commit suicide àbí nǹkan òun ní suicidal thought àbí nǹkan ọdún àwọn èèyàn tiẹ̀ sọ pé gbogbo mind game tí Bobrisky tó fẹ́ máa play yìí wípé kó tiẹ̀ má lọ gbé yẹn wá rárá ni nítorí ìwà ọwọ́ tiẹ̀ gan ìwà ti Bobrisky gan ìwà ò dáa náà tààràtààrà bẹ́ẹ̀ yẹn. Anyway EFCC ti invite àwọn méjèèjì and àwọn méjèèjì wọ́n reply via their Instagram page wípé àwọn ò ní lọ. Bobrisky ní òun ò tiẹ̀ ní lọ sí that same EFCC station tí wọ́n ti investigate òun ní the first time pé òun ò ní lọ o pé òun ní òun fẹ́ open investigation whereas Very Dark Man náà claim wípé ṣáwọn EFCC ṣe fẹ́ máa play òun ni pé kóun wá sí Èkó pé tó máa mọ̀ pé àwọn fẹ́ kóun wá sí ọ́fíìsì wọn kan gbé kéèsì yẹn wá sí Àbújá ó ga o and again Bobrisky ṣì ń dúró lórí wípé voice òun kọ́ ló ń sọ̀rọ̀ nínú voice note tí
Very Dark Man tó release sórí social media. Ẹ̀yin tèmi ṣé lóòótọ́ ni wípé kò kí n ṣe voice Bobrisky, ṣé wọ́n set Bobrisky up ni àbí Bobrisky kàn wá ọ̀nà láti fi cover up nǹkan tí ò ṣe é cover up ni? Kí ni opinion ti yín? Ẹ máa bá mi sọ sí comment, and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.